ẹ̀yin tèmi ó ti tún ṣẹlẹ̀ báyìí o bàbá Tibetan ti tú àwọn ọ̀pọ̀ àṣírí kan nípa bí haúsá bó ṣe ti ní nàìjíríà àtàwọn fúlàní wọn ní kò sí bá ṣe lè bọ́ lọ́wọ́ wọn o bàbá ẹ̀ ròyìn láti gba àwọn Babangida oríṣiríṣi atrocities tó ti commit wọn ní wíwá Trump tó ń bọ̀ àti wíwá Amẹ́ríkà tó fẹ́ ràn wá lọ́wọ́ wọn ló mú nǹkan míì dání o iṣẹ́ tán parí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lòun lọ fẹ́ parí finally o láti jẹ́ kí haúsá wọn ṣáà wà lórí wa àti fúlàní pé ọwọ́ Amẹ́ríkà lélẹ́yìí o pé kò ń ṣe pé any other thing pé ọwọ́ Amẹ́ríkà lélẹ́yìí wọ́n ròyìn bí kinní ṣe ti ń bọ̀ láti gba Babangida nǹkan tó fojú Jonathan rí wọ́n ní láìpẹ́ yìí Trump ó yìn kí Remi Tinubu she's the most respected woman kí Trump tó lè máa kíyàn bẹ́ẹ̀ ó ní tó fẹ́ jẹ o this crossblog XTV don't forget to subscribe like and share ẹja jọ gbọ́ gbogbo analysis lẹ́nu bàbá Tibetan ẹ mọ̀ pé bàbá Tibetan wọn kì í bọ́yìn máa mú wá wọn mọ bọ́yìn máa mú wá lẹ́yìn kankan because gbogbo history kún ọwọ́ bàbá yìí ẹja jọ gbọ́ lẹ́nu bàbá Tibetan. who told us the actually said kò possible sẹ́ kí plane yẹn jẹ́ àwọn ti jà náà nìyẹn pé even the report is tomorrow wọn find out and then our plane tó ń jábọ́ ní Nàìjíríà ní táìmù àgbà olówó ọ̀nù ìbò táìmù the time of bàbá Ọbásanjọ́ tó ń fẹ́ lé Ọbásanjọ́ kúrò lórí oyè plane bẹ̀rẹ̀ sí í já ADC gbogbo wọn àwọn èèyàn máa gbé báàgì sínú wọn they have been heartless for long nǹkan táyì ṣe é tó ti late àwọn Fúlàní àwọn head of state àwọn náà ló ń jáyàn ẹ̀ẹ̀kan tètè fúnra ní lẹ́yìn tí ẹ̀dún kúrò nígbà tó fẹ́ lé Goodluck Jonathan lọ wọ́n lọ kó àwọn ọmọ ọlọ́mọ wọ́n lọ kó wọn sí government house wọ́n rí wọn mọ́ ṣe ń rajà lọ́jà tó ń lọ fífi ìdí mọ́ bring chibok get back wọ́n fún wọn lóyún gbéra wọn ra wọn lọ́wọ́ nínú wọn wà lọ́dọ̀ ẹ̀mí african gbogbo wọn káàkiri wọn sínú ilé wọn kiri wọ́n bá àwọn ọmọ yẹn súnmọ́ lè má bímọ lọ lẹ́yìn ni wọ́n rí lé at last náà bó tó ti lọ́mọ bí mẹ́rin so kò lè kọ́kọ́ ẹ lẹ̀ ó ti di lé àtọ̀ ẹ̀ christian nìkan lé ìsọ́ the lady at last nígbà tí yẹn tó kúrò tún wò gbà tí nígbà tí ibo fẹ́ dá sí Evans bẹ̀rẹ̀ gbàtà àwọn ilé ìjẹ̀ tí mú àtọ́ ti bá ní mẹ́ta mẹ́rin Evans bẹ̀rẹ̀ tiẹ̀ Evans tó bẹ̀rẹ̀ kidnapping tó ń tọ́jú wọn sínú Lekki phase 2 Lekki phase 1 then Banana Island wọ́n tọ́jú wọn sínú limbe káàkiri ó dẹ̀ kó alọ́màsíkà olùdé ní Ghana sí ní sẹ́yìn then the season on it then lẹ́yìn tí yẹn tó kúrò tí wo táìmù tí Abdulsalam there are a lot of police officers who are Yorubas and the people that wasted their life. You remember when Goodluck was there? Half one even down police money very bad and of power. They ran from NDA since independence. The recruitment of Fulani is on a high rate. So that when they are going to proliferize all these things, they will have them there. Tinubu back Bashedi Bahaleni. 16 senators are members of Boko Haram, financiers of Boko Haram. And you know what they are earning? So that's it. Then again, Otuwola, and all the governors of the 19 states, in the north, they are Fulani. So, then the only thing is for us because the country has expired. Kudos to those people who said, if we cannot work together for 100, and that was 2014, because they were thinking maybe Goodluck and all the Yoruba can come together and the Igbo so that we can part. But they are looking for somebody they wanted to use for slavery. So Goodluck Jonathan was forced, rubbished out of the place. They never allowed him to even have the second time. So no problem. But even the Fulani and the officers are regretting to tomorrow. They lied on Goodluck Jonathan. What if you see Goodluck Jonathan not Timolowo? Because Obama was aiding and abetting. So America was doing it. Then by the America, then come out if I don't very far party. So then when you look at what you are asking me, nígbà tó máa pa Delegiwa, ta ló sọ̀rọ̀? Who killed Delegiwa is this Babangida. Then who killed Sarawiwa is still Abacha. Then who is Abacha? A non-entity, a moron, a detroited human being who is in charge of fraud in Ibadan.
And he said, he now become head of state. Because it's Fulani. His refinery, his oil well, he's still running it. All the whole 80 years Buhari spent on the throne, he was busy protecting the family of Abacha. So who is a fool? Yoruba is a fool. Who is a fool? Igbo is a fool. Who is a fool? Igbo is a fool. Who is a fool? The Niger Delta. They are fools. So automatically, Yoruba is times 10 fool than the other places. They're full, drunk, of useless things. Because I want to know my look at Oshibajo. Osijeti Moran Oshibajo under Buhari regime. Wọ́n kò kó nulẹ̀. Wọ́n kò fọwọ́ pátá ìyàwó Buhari. Wọ́n rán lọ sínú ọjà. Bọ́lá máa háwó fún àwọn èèyàn tó fẹ́ bẹ̀rẹ̀ o. Wọ́n tún gbé pílẹ̀nì ẹ̀ wálẹ̀. Díẹ̀ díẹ̀ tó ṣubú lulẹ̀. Ní gbéragbéra kó mi kọ́ lápá lọ́wọ́. Wọ́n lè ṣàtúntẹ̀lé wọn. Wọ́n dẹ̀ tún sọ pé kò wọ́ọ̀dù. Ìwé tó kà wọ́n rí kankan nínú ẹ̀. Wọ́n lè ṣí aṣọ rọ̀kì fún tó yọ àgbàgbọ́. Buhari bá ti travel. Wọ́n dẹ̀ ṣe gbogbo ẹ̀. Wọ́n ṣe mọ́kò. Òun náà kẹwàá ṣe bí Ìjẹ̀bú rádaràda. Ọgọ́ta owó aláàrùn àtò ó ṣe máa ṣe náà sí oní olóhùn ní we should come together. Ó ń ṣe vice president, ó ń ṣe pastor, ó ń gbàdá mẹ́wàá. Àgbẹ̀kọ̀ àwọn tó lọ sí church rẹ̀ ó free for contributing money níbo làwọn kò lọ. Ta ló àkáǹtì tí church tí Ọ̀ṣínbàjò wọn tó ń gọ́fùn? Ta ló dálẹ̀? Wọ́n sọ pé bóyá àwọn ló wà ní owó church lọ́sọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tó jú ẹ̀ là, àwọn tó smart ní church ló náwó Ọlọ́run kan wá tó. Òun wa kábà ń kówó dè mú. Olùdè Ládébóyè òdòdó nínú kò. Àwọn ẹlẹ́kẹ̀ẹ́jù ẹ̀jẹ̀ ọmọ ilé ìpínlẹ̀ olówó. Wọ́n lè yóò wọ́n máa kú pẹ̀lú owó yìí. Torí tí èsì ṣe ò bá yé da ilé kò náà, wọ́n máa pa mọ́ ẹgbẹ́ ìpínlẹ̀. Wọ́n máa pa mọ́jú ojú ayé náà máa ti parẹ́. Pẹ́jọ́ tó bèrè sá. Ó yẹ kí a lọ lu bàbá ẹ̀ tó ti kú, ó yẹ kó lọ lu ìyá ẹ̀ tó ti kú. Ó yẹ kó mú àwọn àgbà tó ti kú Nàìjíríà, wọ́n fi náà jó wọn lẹ́nu. Because it's all the same country. Torí wọ́n mú pé wọ́n fún wọn láyè láti ilẹ̀. Àwọn kan pariwo náà ní Kaduna, wọ́n ní ìwà kan tó rò. Ọmọ yẹ kí tẹ̀ kan pa ní Kaduna ni. Ọmọ yẹ kí wọ́n ti pa wọ́n ni. Lẹ́nu ọjọ́ mẹ́ta ó yẹ mọ́ àwọn Ìgbò tó fẹ̀mí ṣòfò. Ní time civil war, wọ́n dẹ̀ ṣe pa wọ́n dọ̀là dàárọ̀ yìí. Ìlòdè Quebec ni wọ́n ní àbẹ́rà. Lórúkọ bá máa fẹ́ fa ikú òjijì fún ọkẹ́ yẹn rí pẹ́ẹ́lì ẹ̀ náà. Èèyàn bó pépà géṣà, à ń bó pépà tó wà lára géṣà, ká máa jẹ́ ní sàndé. Kí ni Ìgbò gbà? Kí ni Ìgbò gbé gbà wọn? Nígbà tí Ìgbò fún ara ẹni ṣe kidnapping. Ilé ìtọ́ mú sọ́dún mú lẹ́nu ọjọ́ mẹ́ta láti fi 1 year down. Àwọn Ìgbò ló ń kidnap Ìgbò. Wọ́n tún ṣe ritualist láàrin náà. Àwọn Ìgbò ẹgbẹ́ wọn, a máa yọ pàtó ara ẹgbẹ́ wọn. Ṣé báwọn Fúlàní náà ló pa Camp David West when he was handling all the refineries and then NPC one, he was killed, he was suffering. But Kyari tó wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, all the good brains in NPC tó wá láti Àgbọ̀kúta láti Yorùbá side, he retired all of them. Kí Tinubu ṣètò wá lé náà. Àwọn mafias àwọn ẹ̀ náà. NDDC wọn kò tó ṣẹlẹ̀ mẹ́. Bèrè lọ́wọ́ àpábí pẹ̀lú gbogbo wọn. Wọ́n ní you see, question tó bí yẹn they are still answer. Ẹ ti ṣàkíyèsí fídíò. Ìjọba Tinubu ló ti tó fàtẹ́kùn yìí ó ti rí fọ́. Ó yẹ kí oró kan wá ti fọ́ dànù. Ìdájọ́ sáré dájú nínú gbó. Because kò sí nǹkan tá a ṣe kankan lẹ̀. A ṣe kankan di anybody nothing to defend. Ní ẹ̀rọ tí pé Buhari ní kí wọ́n dá gbogbo ìbọn padà. Pé wọ́n máa ṣe license. One category ara ló ń ṣe rìsíìtì ìbọn tó bá gba Nàìjíríà. Wọ́n gbà tọwọ́ àwọn Benue pátápátá kó tó bẹ̀rẹ̀ sí lọ́dún wọn. Wọ́n ti gbà tí gbogbo àwọn ọ̀dọ́ sọ nígbà gbogbo ẹni ṣe káàkiri ní sí. Why are you collecting the day come from them when we cannot protect ourselves? Àwọn gbé àwọn herdsmen olórí méjì náà níbi lè legalize ammunition. Ṣé báwọn yẹn wà mẹ́rin mọ́ legalize ẹ̀ náà? Tó bá wọnú àdúgbò wa we are 70 living here and we have 70 guns. Your wife can shoot, my wife can shoot, then my son can shoot. You cannot embarrass people in front of my son. We are going to fight to finish. Even the Bible said it. Ó dábàá rí inú yín tí ò ní ìkan tó lè fi ṣọ́ ara ẹ̀ ó ní kó ta àpò tó wà nílẹ̀. Nígbà tí wọ́n mú Jésù, ṣe bẹ́ẹ̀ gbẹ́ Jésù mẹ́ni máa yẹ di fa ìgbà yọ. Kò sáré lọ mú láti ilé náà.
wọ́n gáàdì Jésù pẹ̀lú àdá àti ọkọ̀ wọ́n ti máa ń bára dáadáa káàkiri ní sí so question tó mi yẹn bí mi inú kan má jẹ́ kí ni I just trigger everything up èyí kọ́ ló ti pa yẹn àwọn Fúlàní ti wà lọ́rùn bá ti pẹ́ gbogbo sójà ti kú gbogbo pólísì ti kú gbogbo navy ti kú look at the port in Lagos àwọn Fúlàní ló wà bẹ́ẹ̀ sá olóòtú táwọn gbó bàjẹ́ àwọn custom officer tí ò lè wọ bàtà o lè rántí eléyìí tó gbé wá sọ́kàn yẹn tó lọ gbówó látòkù ẹ̀ wọ́n ní. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu